Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Àwọ́gbò Fálẹ́yẹ. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ní ọjọ́ Ìṣẹ́gun ní ó fún àwọn àgùnbánirọ̀ 9 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí sísin ilẹ̀ baba wọn tí wọ́n sì tún jẹ́ ọmọ ìpínlẹ̀ náà ní iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n padà sí ìpínlẹ̀ náà tí ó jẹ́ ìlú abínibí wọn. Otti fún wọn níṣẹ́ nígbà tí ó ń gba àlejò àwọn àgùnbánirọ̀ náà àti adarí àgùnbánirọ̀ ti ìpínlẹ̀ Abia Gladys Adama. Àwọn àgùnbánirọ̀ 9 yìí wà lára àwọn àgùnbánirọ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu fún ní àmì ẹ̀yẹ nígbà tí wọ́n sin ilẹ̀ baba wọn. Gómìnà ìpínlẹ̀ Abia pàṣẹ fún olórí pátápátá fún àjọ tí wọ́n ń gba ènìyàn síṣẹ́ Head of Service ti ìpínlẹ̀ náà láti fún wọn ní ìwé ìgbanisíṣẹ́ lójú ẹsẹ̀. Nígbà tí Otti ń bá wọn sọ̀rọ̀ ló ti sọ jáde síta wípé wọn kò ní kúrò lọ́dọ̀ òun láì gba ẹ̀bùn kékeré kan lọ́wọ́ òun àti pé ìwé ìgbanisíṣẹ́ náà yóò pẹ̀lú ẹ̀bùn tí òun fẹ́ fi ta wọ́n lọ́rẹ. Àyàfi ẹni tí kò bá nífẹ̀ẹ́ sí ẹ̀bùn ìgbanisíṣẹ́ náà nìkan ló kù. Ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kí wọ́n gbà wọ́n síṣẹ́ láì ṣe ìdánwò ìfọ̀rọ̀wánilẹ́nuwò nítorí pé wọ́n ti yege láì ṣe ìdánwò kankan àti pé ohun tí wọ́n kàn nílò láti ṣe kò ju kí wọ́n fún wọn ní gbogbo ìwé tí ó yẹ kí wọ́n kọ sílẹ̀ nípa wọn kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ Ajé. Otti tún wáá kí wọn fún àṣeyọrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nígbà tí wọ́n sin ilẹ̀ baba wọn. Lẹ́yìn náà ló tún wáá rọ̀ wọ́n láti tẹ̀síwájú nínú rẹ̀. Ó tún wáá dúpẹ́ lọ́wọ́ adarí pátápátá fún iléeṣẹ́ àgùnbánirọ̀ fún iṣẹ́ takuntakun tí òun náà ṣe bí ó ṣe kó wọn wá sí ọ̀dọ̀ òun. Gladys Adama wáá fèsì sí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ náà nípa dídúpẹ́ pé Otti tẹ́wọ́ gba àwọn. Ó tún gbà á ládùúrà fún wípé kí Ọlọ́run túbọ̀ máa fún ní ọgbọ́n láti lè máa ṣàkóso ìpínlẹ̀ Abia síwájú sí i. Ó wáá ṣe àfikún èsì ọ̀rọ̀ rẹ̀ pé àwọn àgùnbánirọ̀ 9 náà ti mú ìpínlẹ̀ àwọn yìí yangàn nígbà tí wọ́n ń sin ilẹ̀ baba wọn nínú èyí tí ó mú kí Ààrẹ Bọ́lá Tinubu fún wọn ní àmì ẹ̀yẹ ní ọjọ́ 29 oṣù keje July 29 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ti padà sí ìlú Àbújá lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí ó ti lò díẹ̀ nínú ìsinmi ọlọ́dún rẹ̀ ní orílẹ̀-èdè Faransé France. Ọkọ̀ bàálù tí ààrẹ gùn balẹ̀ sí pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe International Airport ní nǹkan bíi déédé agogo 7:15 alẹ́ 6:45 PM, níbi tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Godswill Akpabio, Chief of Staff Femi Gbajabiamila, gómìnà ti ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule àti àwọn ọ̀gá-lọ́gàá ní iléeṣẹ́ ìjọba. Ìròyìn náà ló tún rán gbogbo ènìyàn létí pé ààrẹ Tinubu ti kúrò lórílẹ̀-èdè yìí ní ọjọ́ 4 oṣù kẹsàn-án September 4 ọdún 2025 lọ sí orílẹ̀-èdè Faransé láti lọ lò díẹ̀ nínú ìsinmi rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ pín ọjọ́ ìsinmi náà sí méjì kí ó ṣe díẹ̀ ní ilẹ̀ Faransé kí ó sì tún ṣe díẹ̀ ní orílẹ̀-èdè United Kingdom, ṣùgbọ́n ó ti lò gbogbo rẹ̀ ní orílẹ̀-èdè Faransé. Nígbà tí ààrẹ wà ní Paris ní òun àti ààrẹ orílẹ̀-èdè náà jíjọ ṣe ìpàdé lórí ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè méjèèjì. Wọ́n wá ṣe ìlérí pé àwọn yóò túbọ̀ jẹ́ kí ó jinlẹ̀ sí i fún àṣeyọrí orílẹ̀-èdè méjèèjì. Ìròyìn ló tún wá jẹ́ kí ó yé gbogbo àwọn ènìyàn pé oṣù 9 tí a ti lò nínú ọdún 2025, ààrẹ ti rin ìrìn-àjò 15 sí orílẹ̀-èdè 11 káàkiri àgbáyé. Gbogbo ohun tí ààrẹ Tinubu lọ ṣe ní gbogbo àwọn ibi tí ó rin ìrìn-àjò lọ wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Àwọn àjọ tí ó ń rí sí ìwé ìrìnnà ti orílẹ̀-èdè United States ti sọ gbangba síta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé owó tí wọ́n ń san fún ìwé ìrìnnà físà dúró lórí pé kò ṣeé gbà padà, èyí tí ó túmọ̀ sí pé àwọn kò ní dá a padà bẹ́ẹ̀ sì ni àwọn kò ní lò ó fún ẹlòmíràn. Ọ̀rọ̀ yìí jẹyọ síta lórí bí wọ́n ṣe ń fowó púpọ̀ kún iye owó tí wọ́n fi ń ṣe ètò ìwé ìrìnnà náà tẹ́lẹ̀ rí nínú ẹ̀rọ alátagbà X, èyí tí à ń pè ní Twitter tẹ́lẹ̀ rí. Ní ọjọ́ Ìṣẹ́gun ni àjọ náà sọ pé àwọn ń rí bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fi apá jánu nípa bí wọ́n ṣe ń san owó rọ̀gùnrọ̀gùn lórí ṣíṣe ètò ìwé ìrìnnà físà tí àwọn yóò sì tún dènà wọn láti bọ́ọ̀dì sí ìlú àwọn. Àwọn àjọ yìí tún wá ṣàlàyé wípé owó tí wọ́n san jẹ́ owó iṣẹ́
àti owó ṣíṣe ètò lórí ìwé ìrìnnà, àti pé owó náà kò wà fún pé dandan ni àwọn gbọdọ̀ fi òǹtẹ̀ lu ìwé ìrìnnà wọn. Wọ́n wá gba gbogbo àwọn arìnrìn-àjò láti ṣe ìgbáradì tí ó péye kí wọ́n sì tún tẹ̀lé ètò ìlànà gbogbogbò tí ó wà fún ìwé ìrìnnà náà ní ṣísẹ̀-n-tẹ̀lé nípa fífi àwọn ohun tí ó jẹ́ òtítọ́ lélẹ̀ nígbà tí wọ́n bá ń ṣe ètò lórí ìwé ìrìnnà. Èyí yóò tún jẹ́ kí wọ́n ní àǹfààní láti ṣe àṣeyọrí lórí ètò wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ní agbègbè kan ní Asokoro Extension, Paduma 3 ní Abuja ni àwọn agbébọn tí àwọn ènìyàn fura sí wípé wọ́n jẹ́ ajínigbé dá gbogbo olùgbé agbègbè náà sínú hílàhílo ní alẹ́ ọjọ́ Ajé nígbà tí wọ́n kọlu àwọn ilé kọ̀ọ̀kan tí wọ́n sì tún yin ìbọn láti fi wọ̀yáàjà pẹ̀lú àwọn fìjìláńtẹ́ ìbílẹ̀ àdúgbò náà. Ìkọlùkọgbà tí ó wáyé yìí ni ìròyìn ṣàpèjúwe rẹ̀ wípé ó jẹ́ irú èyí tí ó ń bani lẹ́rù tí ó sì tún mú ìpayà bá àwọn olùgbé agbègbè náà, àti pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ni ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé àwọn agbébọn náà ni àwọn fura sí gẹ́gẹ́ bí àwọn ajínigbé tí ó wá láti ìlú kejì tí orúkọ ìlú yìí ń jẹ́ Kebbi. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọmọbìnrin méjì ni wọ́n fi tipátipá bá lòpọ̀ tí wọ́n sì tún pa fìjìláńtẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bako. Ọ̀kan nínú àwọn olùgbé agbègbè yìí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí nìdí tí àwọn agbébọn náà fi dojúkọ ilé kan ní agbègbè náà ni ó ṣàlàyé pé àwọn olùgbé ilé yìí ti sọ fún onílé wípé kí ó ṣètò àwọn elétò ààbò tó dára sí ilé náà, ṣùgbọ́n tí onílé kò kọbi ara sí ọ̀rọ̀ àwọn ayálégbé rẹ̀. Àwọn olùgbé náà wá ń sọ ohun tí wọ́n fẹ́ àti irú ẹ̀ṣọ́ elétò ààbò tí yóò máa wà ní agbègbè nítorí pé ìbẹ̀rù ohun ìpayà sì wà ní ìlú náà, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti wà káàkiri ìlú náà. Nígbà tí iléeṣẹ́ ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ pe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá SP Josephine Adé láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, kò gbé ìpè tí àwọn fi ránṣẹ́ sí, bẹ́ẹ̀ ni kò sì dá àtẹ̀jíṣẹ́ padà. Pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Epo pẹtiró láti iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote ti balẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní New York ní ọjọ́ Ajé, àkọ́kọ́ irú rẹ̀. Àwọn Reuters, Sunoco àti Vitol ni wọ́n ṣètò bí epo pẹtiró yóò ṣe lọ ní ọjọ́ Ajé. Ilé-iṣẹ́ Germany Power ni ó gbé ọkọ̀ epo tí ó lé ní 650,000 àgbá epo ní ọjọ́ kan láti iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote. Àfikún ọkọ̀ ìgbépo ti Petro Dangote èyí tí iléeṣẹ́ Glencore tà fún Shell ni wọ́n ti ṣètò bí yóò ṣe dé New York ní ọjọ́ 19 oṣù kẹsàn-án September 19. Gbígbé àwọn ọjà pẹtiró lọ fún àwọn oníbàárà yìí ṣe àfihàn àṣeyọrí pàtàkì tí iléeṣẹ́ ìfọpo $20 bílíọ̀nù tí owó ilẹ̀ òkèèrè $20 billion Ìbẹ̀jú Lẹ́kì ti ṣe. Aliko Dangote, ẹni tí ó jẹ́ ààrẹ iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote, sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ àṣeyọrí èyí tí ó wáyé ní ọjọ́ Ajé wípé iléeṣẹ́ ìfọpo rọ̀bì yìí ti ta epo pẹtiró tí ó lé ní bílíọ̀nù kan $1.1 billion jálá epo pẹtiró ní àárín oṣù mẹ́ta. Ó tún wá ṣàlàyé wípé iléeṣẹ́ ìfọpo rọ̀bì àwọn ti mú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ibi tí àwọn yóò ti máa ta epo pẹtiró fún àwọn orílẹ̀-èdè mìíràn, àti pé ìgbà ayé títò fún epo pẹtiró ti di àfẹ́yìn tí eégún fi ń ṣaṣọ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé a ti kojú ìpèníjà títò fún epo pẹtiró láti bí ọdún 1975, ṣùgbọ́n lónìí ìgbọ̀tún ti dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ sì jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.